o ìwé ìtàn ẹni a wí fún ìwé ìtàn ẹni a wí fún ó ti jáde o ǹjẹ́ ẹ ti ra tiyín tẹ́ ò bá ti ra tiyín kí ẹ gbìyànjú láti lọ ra tiyín o ó ti ń lọ ó ń tà wàràwàràwàrà. Mo kí wa káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá Dùn Ká. Ohun tí mo gbé wá ní ọjọ́ tí òní ni láti sọ fún wa nípa ìwé ìtàn ẹni a wí fún. Àkọlé ìtàn yìí òwe Yorùbá ni èyí tó sọ fún wa wípé ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Olùkọ́ ìtàn yìí ni Olúwafúnmilọ́lá aya Ọ̀páyínká. Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti gbé ìtàn yìí jáde ní ọdún 2019. Tí a ò bá ti rà ti wà mo gbà wá níyànjú wípé kí a lọ rà á. Kí ni ìtàn yìí inú ìwé yìí kí ló dá lé lórí? Ìtàn inú ìwé yìí dá lórí àwọn akẹ́kọ̀ọ́ tó ya ọmọ aláìgbọ́rọ̀, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ya aláìgbọ́rọ̀ ọmọ tí ó ṣe pé wọ́n fẹ́ràn láti máa jáde kí wọ́n máa rìn kiri, kí wọ́n máa jáde ìréde òru. Kọ́ àwọn ọ̀dọ́ lọ́gbọ́n, ó kọ́ àwa òbí lọ́gbọ́n, ó sì tún kọ́ àwa olùkọ́, ó kọ́ wa ní ọgbọ́n tiwa. Kò sí ẹni tó ka ìwé yìí tí kò ní rí ọgbọ́n kan tàbí òmíràn tí kò ní rí kọ́ nínú rẹ̀. Àwa tí a bá ní ìfẹ́ láti ra ìwé yìí, máa fi nọ́mbà ẹ̀rọ alágbèéká tí a lè pè sí abẹ́ fọ́nrán yìí. Ẹ̀yin tí ẹ bá sì wà lókè òkun tí ẹ fẹ́ láti ka ìwé yìí, ẹ kàn sí mi, yóò dé ọ̀dọ̀ yín lágbára Ọlọ́run. Mo fẹ́ ka díẹ̀ lára ìtàn náà fún wa báyìí. Ẹ jẹ́ kí a fi ara balẹ̀ láti máa bá mi lọ. Ìran kìíní. A rí ìyá Tẹ́níọlá tí ó ń pè láti ojúde ilé wọn. Ìyá Tẹ́níọlá. Tẹ́níọlá, Tẹ́níọlá, Tẹ́níọlá. Ó jáde síwájú ilé wọn. Màámi, ẹ sì ń pè mí bíi pé mo dákú. Ó dà, èmi rèé o. Ìyá Tẹ́níọlá. Ó dákú náà ni, ẹlẹ́nu bọ̀kùbọ̀kù. Bọ́ sẹ́yìn ìkúlẹ̀ kó lọ káṣọ fún mi jàre. Ó kégbe mọ́ ọn. Wá kó o tó lọ. Ó pè é padà bí ó ti fẹ́ máa lọ. Mo ń lọ sọ́jà wéré kí n lọ ra ẹran. Bí mo bá dé ká wá bẹ̀rẹ̀ iná alẹ́ ní dídá. Bá kúkú rán ò ní dé kíá. Ó ń dá sọ̀rọ̀ bó ti ń lọ. Mi ò gbọ́dọ̀ ṣàìbá ọ nílé tí mo bá dé o. Tẹ́níọlá. Mo ti gbọ́ mà. Dùn màámi ti pọ̀ jù. Ó ráhùn bí ó ti lọ ń káṣọ. Bí ó ti ń káṣọ lọ́wọ́ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ dún. Hello, ọ̀rẹ́ mi àtàtà. Ó rẹ́rìn músẹ́ bí ó ti ń sọ̀rọ̀. Kí la rí gbọ́? Yín wá. Ṣé òṣìṣẹ́ báyìí? Ó dáa, mo dé tán. Ó fi aṣọ tí ó kù sílẹ̀ lórí okùn. Ó yára wọlé láti kó aṣọ tí ó ti ká sínú ilé. Bí ó ti kó sílé tán ló bẹ́ jáde bí ẹni tí ó rálùjọ̀nú tí ó sì kéré mọ́lẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní sálọ bí ehoro. Kò pẹ́ tó jáde nílé ni ìyá rẹ̀ tọ́ jáde. Tẹ́níọlá. Ìyá rẹ̀ pè bí ó ti wọlé. Tẹ́ní. Ibo lọmọ yìí tún lọ láì tilẹ̀kùn. Ó jáde sẹ́yìn kùlé. Tẹ́níọlá. Ó yanu bí ó ti rí aṣọ lórí okùn. Ó sì bọ́ síbẹ̀ láti ká wọlé. Ẹ wá gbà mí. Báwo ni mo ti fẹ́ sọmọ yìí sí báyìí? Ó ń sọ̀rọ̀ bó ti ń ká aṣọ. Ká fọmọ sílé kó sì lórí láyà láti fi lé sílẹ̀ lẹ́yìn ẹni. Ó jáde láì tilẹ̀kùn. Kò tí ẹ̀bí kí tàbí olè lè wọlé lẹ́yìn wa. Ó dáa. Ilé làpò tí ń jókòó dèdè. Ibi ni yóò bá mi. Ìyá rẹ̀ bínú wọlé lọ. Ìyá Tẹ́níọlá ti fẹ́ dáná alẹ́ tán kí ó tó yọ gẹ́lẹ́gẹ́lẹ́ wọlé dé. Bí ó ti ń yọ̀ wọnú yàrá rẹ̀ lọ ni ìyá rẹ̀ pè é. Ìyá Tẹ́níọlá. Ẹ káàbọ̀ o. Ó ta gìrì pẹ̀lú ìbẹ̀rù bí ó ti gbọ́ ohùn ìyá rẹ̀. Ó sì dúró lójijì bí sọ́jà tí wọ́n ń peṣẹ́ fún. Ibo lẹ ti ń bọ̀ o? Tẹ́níọlá. Bọ́lá ọ̀rẹ́ mi ló pè mí. Ó bẹ̀rẹ̀ sí ní kọ́ lólu. Ìyá Tẹ́níọlá. Tẹ́níọlá. Ó ní àbúrò òun wà nílé ìwòsàn pé òun. Ìyá rẹ̀ súnmọ́ láti fún un ní ìgbànú kan kí ó tó parí àlàyé rẹ̀. Lọ́wọ́ rẹ̀ bá gbá létí. Ó ṣubú lulẹ̀, ó
ó sì bẹ̀rẹ̀ sí ní hu bí ọmọ tí mọ́tò jálẹ̀. Etí mi ti di o, báwo ni mo ti fẹ́ máa gbọ́rọ̀ báyìí o, yéè màámi ti pa mí o. Ìyá Tẹ́níọlá, bó o bá dákẹ́ ẹnu ẹ bí mo bá rọ́ọ̀lù ọ wàá rò pé igi lówó lù ọ ni. Alábòsí ọmọ, kí ni mo fi kàn án tó fi gbé bọ́nú bí ẹni ejò bùsàn kó lè síbi tó wáyé kíá. Ó yára kúnlẹ̀ pẹ̀lú omijé lójú. Láì gbọ́rọ̀ ọmọ kọ́mọ jáde nílé láti ìrọ̀lẹ́ títí mo fi fẹ́ẹ̀ dáná alẹ́ tán. Ọmọ ọdún 14 tí ò ní ròònú, ṣé bí àwọn ẹgbẹ́ rẹ ti ń ṣe ló ń ṣe yẹn? Ó ń sọ̀rọ̀ sí pẹ̀lú ìbínú. Bọ́ sílẹ̀. Ó ń sọ̀rọ̀ sí pẹ̀lú ìbínú. Bọ́ sílẹ̀ dáná kó lọ fọ abọ́ fún mi. Ó dìde ó sì sọkún bó ti ń lọ. Ọlọ́run ajé ò gbọ́rọ̀. Ibi tí màá ti mẹ́nu dúró lórí ìtàn yìí nìyí. Ẹ wojú ọbẹ̀ ẹ múyán, ó ní mo fi eléyìí ṣe. Ẹ̀yin náà lọ kí ẹ lọ rà á kí ẹ lè kà á ní àkàgbádùn kí ẹ sì rí ohun tí ó ṣẹlẹ̀ sí Tẹ́níọlá. Mo rántí ọ̀rọ̀ tí ẹni tí ó bá wa tẹ ìwé yìí jáde tí ó sì bá mi sọ nípa ìwé yìí sọ. Wọ́n ní orí tí ó jẹ ìkó bí ó wà nínú dánfó yóò yọ ọrùn ẹ̀ jáde. Ṣẹ́sì mọ̀ pé tó bá ti yọ ọrùn jáde wọ́n á gba níko ni pé pẹ́ gbórí ẹ̀ wọlé yóò sì gbórí ẹ̀ wọlé. Àwọn ọmọ mìíràn wà tó ṣe wípé bí ajá wọn ò bá ti fi orí kó imí wọn ò ní mọ ọ̀nà ilé olówó wọn. A ó rí ohun tí ó ṣẹlẹ̀ sí Tẹ́níọlá àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nígbà tí a bá ka ìwé yìí. Ẹ má yẹ kí n sọ̀rọ̀ púpọ̀, ẹ wá lọ kí ẹ rà kí ẹ kà kí ẹ wá sọ fún mi ọgbọ́n èyí tí ẹ kọ́ nínú rẹ̀. Bákan náà sì ni òwe Yorùbá àti àkànlò èdè Yorùbá ó wà ní inú rẹ̀. Tí a bá ní ìfẹ́ sí òwe èdè Yorùbá àti àkànlò èdè Yorùbá a ó rí kà nínú ìwé yìí. Lẹ́yìn tí a bá ka ìtàn náà tí a sì kọ́gbọ́n nínú rẹ̀, a tún ní àǹfààní láti tún mọ̀ nípa òwe àti àkànlò èdè Yorùbá. Àwọn òwe bíi oyún tí bomubomu bá ní ìso ló fi ń so, eégún tó ní baba nígbẹ̀jọ́ ní jìjàgboro. Eégún tó ní baba nígbẹ̀jọ́ ní jìjàgboro, ẹni retí àti sùn akàn apẹlẹ tí omi bólódì òkú ojúde rẹ̀ kò lè wú gbẹ́gi. Ẹ jẹ́ kí a tún wo àwọn àkànlò èdè Yorùbá àti ìtumọ̀ wọn ó wà níbẹ̀. Ẹ jẹ́ kí a yẹ̀ wò. Bí àpẹẹrẹ òun ni ilẹ̀ ń mì. Kí ni ìtumọ̀ ilẹ̀ ń mì nínú àkànlò èdè Yorùbá? Ohun tí ó túmọ̀ sí ni àṣírí fẹ́ tú, àṣírí fẹ́ tú. Tí a bá sọ wípé ènìyàn júbà ehoro, kí ló túmọ̀ sí ní èdè Yorùbá? Kí ni ìtumọ̀ àkànlò èdè Yorùbá ènìyàn júbà ehoro? Ìyẹn ni wípé olúwa rẹ̀ fi eré gé, olúwa rẹ̀ fi eré gé. Tí a bá ń sọ fún ọyàn wípé ó dé fìlà ata tàbí ó fẹ́ dé fìlà ata, kí ni dé fìlà ata? Kí ló túmọ̀ sí nínú àkànlò èdè Yorùbá? Ó ní jìyà tó pọ̀, ẹni náà jìyà tó pọ̀ tàbí ó fẹ́ jìyà tó pọ̀ tàbí ó jìyà tó pọ̀. Ó dé fìlà ata. Nígbà tí wọ́n gbá mú, ó dé fìlà ata. Ìyẹn ni wípé ó jìyà tó pọ̀. Ohun tí a gbé wá lórí ìkànnì yìí ní ọjọ́ tí ò ní nì. Ẹ máa kàn sí ìkànnì èdè Yorùbá Dùn Ká ní a ti ń kọ́ ara wa nípa èdè, àṣà àti ìṣe Yorùbá. Ọlọ́run yóò máa tẹ Yorùbá wa síwájú. Yorùbá kò ní di ohun àfisẹ́yìn ní ọlá Elédùwà. Ẹ ṣeun tí ẹ tẹ́tí sí wa. Ó dàbọ̀.